Ẹ̀yin tèmi lóròkè làwa ti fi kò ní bàjẹ́ o. Bóyá ó tún ti ṣẹlẹ̀ o. Mo fẹ́ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí àáfàá Sino tó sọ lórí ọ̀rọ̀ tírì lẹ́dà ni o. Ta ló ń ta sí tírì lẹ́dà? Ta ló ń bẹ́ sí tírì lẹ́dà? Ta ló ń yájú sí tírì lẹ́dà? Ta ló ń gbémú sí tírì lẹ́dà? Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àáfàá Sino sọ lórí ọ̀rọ̀ tírì lẹ́dà náà ni. Ọmọ bàbá jẹ́jẹ́ pẹ̀lú ó dàbí ẹni pé olórin kan ń ta sí nílùú Ìbàdàn. Olórin yẹn òun náà ni a gbé píìsì ẹ̀ síbí. Ó ti wá tún ti ń di iṣu àtayànyàn. Bọ̀ ẹ já gbọ́n táfàá Sino sọ kẹ́ wá kọ́mẹ́ǹtì sísàlẹ̀ comment section. Ẹ má gbàgbé láti like kẹ́ share lóròkè làwa TV. Kẹ́dẹ̀ bá mi comment lórí nǹkan tí àáfàá Sino sọ. Ọ̀rọ̀ yìí dá lórí tírì lẹ́dà àti olórin Ìbàdàn tí mo lò yìí. Ó dàbí ẹni kó mọ Alhaji King Saheed Òṣùpá náà ni. Nǹkan tí mo kàn mọ̀ ní wípé ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá lè parí ìjà ẹ má dákun. Anyway, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àáfàá Sino sọ nípa ọ̀rọ̀ náà. Ẹ má gbàgbé láti like kẹ́ share kẹ́ subscribe sí òròkè làwa TV. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ n play fídíò náà fún yín. Ó yá, ẹ máa bá mi ká lọ. Tírì lẹ́dà ọmọ bàbá jẹ́jẹ́ pẹ̀lẹ́ kò sí kankan. Mo ti sọ mo ní tírì lẹ́dà o tí ì rí mẹ̀mẹ̀ torí kí ni ibi tó ti tanná ògo bẹ̀ yẹn nǹkan tó máa ń jáde ń bẹ̀ wá tún rí wá fèsì ẹ̀. Ibi transformer tọ́lọ́run rìn ságbolé fújì ni kò sí bó ní fújì ṣe fẹ́ dìde wàá gbọ́dọ̀ pàṣọ ìsáyàdà kó bu àbí kó kọlù òun ní díẹ̀díẹ̀ tí ìwọ náà ń rí yìí. Musa ni òun wádìí nǹkan tó ń jẹ́ àlùbáríkà. Ọlọ́run wá ní kí Musa ní sùúrù. Ọlọ́run wá ní kí Musa tan fìtílà kó lọ tàn sórí àpáta. Àwọn aráàlú ìjì wá dalẹ̀. Àwọn aráàlú eléhadé àtọ̀nà bẹ̀ eléhadé àtọ̀nà bẹ̀ bí gbogbo onífújì ṣe ń tanná ògo lára Pasuma yìí. Ìsáyàdà kó bu àbí kó pọ́nlé wàá gbọ́dọ̀ pàṣọ kò sí bó ṣe kò sóní fújì yẹn. Àlùbáríkà yẹn ni ibi tó wá lọ tó ti connect náà ẹ mọ́ transformer yẹn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ lórí yìí. Tẹ́nìkan bá mú ẹbú dákẹ́ wo gbogbo àwọn tó bú Paso nígbẹ̀yìn kí ni wọ́n ṣe wọ́n padà wá túbá wọ́n ń padà bọ̀ wá túbá. Tírì lẹ́dà má fèsì o. Ọlọ́run wá ní kí gbogbo àwọn ìjọ wọn kan tanná lára Musa. Ọlọ́run wá bi Musa léèrè pé ṣé iná tiẹ̀ ṣó kú báyìí. Musa wá ní rárá. Ilẹ̀ wa mọ́ àwọn kan wá padà wá bá Musa pé ìgbà táwọn ń gbé iná tí wọ́n lọ kò bá wọn délé ó kù. Ọlọ́run wá ní Musa àwọn tá níyan wọn ò dá sọ́mọ tó bá ti jólógo àwọn ni ò borí délé yẹn. Mo wá gbàládùá gbogbo ẹni tó go tírì lẹ́dà bá ń bínú àbógo mi ń bínú àbógo yín ń bínú Ọlọ́run ò jẹ́ kó gbẹ̀mí mi kó fògo pàtàn lé wọn kí ló dé. Ẹlòmíì ti gbọ́ pọ̀lọ́ kalẹ̀ débi pé kóun kọrin èébú búyàn lòun fi lè tàn. Ọlọ́run ò ń ṣe bẹ́ẹ̀ o. Tọ́lọ́run bá gbéṣẹ́ kan sílẹ̀ tẹ́ bá lẹ fẹ́ bìwó Ọlọ́run fúnra ẹ̀ máa ń dìde ogun sírú ẹni bẹ́ẹ̀ ni. Ẹ filẹ̀ kí ló ṣe kò mọ orin kọ àmọ́ bẹ́ẹ̀ òdìdí ni àmọ́ bẹ́ẹ̀ kò gbọ́n tó yín àmọ́ bẹ́ẹ̀ bọ́ Ọlọ́run ní tírì lẹ́dà máa lùlù máa kọrin èmi Ọlọ́run máa lùlù fún ẹ ohun ẹ wá ń dùn létí ayé orí wa ń fọ yín ẹ̀sìn mi lọ́bọ̀ Ọlọ́run léèrè pé báwo ló ṣe ń ṣe. Paso òmùrin kọ̀ bọ̀tọ̀ Ọlọ́run fún Paso láàyè pé débi pé nǹkan tó bá ń ṣe lágbolé fújì ní gbogbo àwọn onífújì ń ṣe. Tí Paso bá jáde léni tó bá ní rẹ́kọ̀dù kan o òun sọ ní ẹ̀rọ onífújì tá dìde tá lóhun tó sọ tẹ̀hún ní àlùbáríkà yẹn ni. Àwọn tó ríran inú ilé tó ríran inú ọpọlọ tójó onífújì wọ́n mọ orú ògo tọ́lọ́run fún Paso làwọn fi ń bá ṣe. Bọ́mbà tó bọ́mbà. Ẹ̀yin náà tó ti gbá research ẹ tó ti wá wò pé tírì lẹ́dà ibi tó ti lọ tan náà go àfi kẹ́ dẹnu bo ẹ bẹ̀rù àtúbọ̀tán o. Tírì lẹ́dà o tí ì rí nǹkan kan but èmi ń sọ fún ẹ wàá sì rí tó pọ̀ but Ọlọ́run á gbé ẹ borí. Ibi tó ti tan náà ògo ẹyẹ ni ọmọlé Pasuma ó kọjá bẹ́ẹ̀.
ó kọjá bẹ́ẹ̀ kò só lórin tó fẹ́ ṣe interview léni tí ò bá ti dárúkọ Paso interview yẹn ayé ò ní wò ìsáyàdà kó bu àbí kó pọ́nlé. So tiri leather you never see anything mo ti ń sọ báyìí ó ti pẹ́ o èmi tún sọ lé ní ẹ̀kọ́ déètì ẹni tiri leather tí àwọn tẹ́ expect inú olórin sì máa tako tiri leather but síbẹ̀síbẹ̀ adébẹ̀ gbogbo wọn padà wá túbá jẹ́ kó rin Pasuma yẹn pọ̀ lẹ́nu ẹ o nígbẹ̀yìn wọn padà wá túbá ní ẹ ti gbàgbé ni ẹlòmíín ti gbẹ́kàn sí òun mórí ebú kọ kóun dẹnu bolá tó bá ṣe bẹ́ẹ̀ wá sọ̀gọ́nù. Mo dẹ̀ wá fàsìkò ibẹ̀ gbogbo àwọn fáǹsì Pasuma àwọn fáǹsì ọlọ́run olólùfẹ́ ọlọ́run àwọn fáǹsì tiri leather ẹjọ́ mo fọlọ́run bẹ́yìn téèyàn kan bá ń bú tiri leather pàápàá irú ẹnìyẹn ẹ dákẹ́ mo fi ọlọ́run bẹ̀yìn mo fi ọlọ́run bẹ̀yìn mo fi ọlọ́run bẹ̀yìn mo fi ọlọ́run bẹ̀yìn ó ní reason ẹlòmíín kan lè máa wò mí báyìí bẹ́ẹ̀ ni but mo rí beyond nǹkan tí àwọn yàtọ̀ sáwọn àgbàlagbà tó bá jọjọ́ orí mi mo rí beyond nǹkan tọ́pọ̀lọpọ̀ èèyàn rí tiri leather ọlọ́run á fún ẹ sùúrù ní Pasuma fi ṣẹ́gun gbogbo ogun atẹ́gùn tó fẹ́ o onídàá ti ní sùúrù ẹni tí ò tó á sọ̀rọ̀ sí ẹ torí kí ni ẹlòmíín wo pé ebú kóun bú ẹ níbi tó dé báyìí náà fi mọ̀ wọ́n ti gbàgbé pé kì í ṣe ìwà ọlọ́run. Pàápàá ẹni tó bá sọ̀rọ̀ sí ẹ lọ́wọ́ ìpínlẹ̀ ẹ̀ kí náà máa ń ṣe ń bẹ̀ ìpínlẹ̀ ẹ̀ ẹni tó bá lẹ́nibọ̀dì tó mú ẹ bú báyìí farabalẹ̀ wo ìpínlẹ̀ ẹnìyẹn kí náà máa ń ṣe ń bẹ̀ nǹkan tí wọ́n bá ń ṣe ń bẹ̀ ládìtàmì èsì tí wàá fún ẹni tó ń ṣe wo ìpínlẹ̀ ẹ̀ lọ́wọ́ bẹ̀ lọ́wọ́ ọ̀hún lọ́wọ́ òkè wàá rí ẹ̀yin tẹ́ ń kọ́ fújì ẹ máa ní sùúrù gidigidi o owó kan owó òdòwò lọ́wọ́ náà ṣé controversy lẹ́rù bẹ́yà lè fi mi fẹ́ sọ̀rọ̀ jù ẹ máa bá bọ̀. ikú ní bẹ lọ́nà àyàgò fún mi àìsàn ní bẹ lọ́nà àfarapamọ́ ẹ̀rù ti bàyí kò ṣe fíìmù láìṣe ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Òròkìlàwà TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Òròkìlàwà TV lẹ́ẹ̀ máa ti rí o ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stamp tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó ti Òròkìlàwà tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá bá bẹ́ẹ̀ má kì mí wọ́n tẹ́ bá rí mi ẹ ṣá mi ládàá ẹ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú òdẹ̀ ní bí Òròkìlàwà TV ibẹ̀ ló yẹ kẹ́ wà Òròkìlàwà TV láwà Òròkìlàwà ẹ má gọra yín ibẹ̀ ni o. Èmi dẹ́ burú mo ti dé oyè ọ̀fẹ́.